Ọlọ́run bàbá lọ́lá, Ọlọ́run 1930. Ẹ pariwo salvation is free. Ọlọ́run 1930, Ọlọ́run bàbá lọ́lá, ẹ kú iṣẹ́ o. Salvation is free. Evangelist James Adeniyi aka Kinikinse, Ọlọ́run 1930, lábẹ́ iṣẹ́ ìránṣẹ́ Is It Your Gospel Ministry tí gbogbo ènìyàn mọ̀ sí salvation is free. Ọ̀fẹ́ ní ìgbàlà ń pe gbogbo àwa jíǹrere sí ìkéde ìgbàlà ọlọ́dọọdún annual evangelism outreach. Àkòrí salvation is free. Ọ̀fẹ́ ní ìgbàlà tí ó máa ń wáyé ní gbogbo ọjọ́ ìbí Jésù. Christmas day gangan ni ó agogo 7 òwúrọ̀ la máa pàdé ibi ìpàdé ní Unity Estate Kára Ìbàfò phase 1. Wá ká lọ ṣiṣẹ́ fún Ọlọ́run pẹ̀lú ẹ̀bùn ọ̀fẹ́. Ò ní kábàámọ̀. Jésù ni Olúwa. Wá ṣe jù bẹ́ẹ̀.